Ẹ kú dédé àsìkò yín gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run àṣẹ ńlọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà ó. Ẹ tún fi àánú mú wa rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kejì. Ògo yẹyìn yín yẹyìn ọpẹ́ yẹyìn Ọlọ́run wa o. A gbé yín ga torí ẹ fẹ́ wa o. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ yóò sọ ọkàn àti ara wa ní rere o. A ó sì jẹ́ olùgbọ́ àti olùṣe nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàlélógún oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé jíjẹ́ alápọn. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ọwọ́ alápọn ni yóò ṣe àkóso, ṣùgbọ́n ọ̀lẹ ni yóò wà lábẹ́ ìrú sísìn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé ìṣe àwọn àpòstélì orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Ìṣe àwọn àpòstélì orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní dé ìkẹfà tí ó kà báyìí pé nígbà tí gbogbo wa sì yọ tán ni àwa mọ̀ pé Mẹ́lítà ni à ń pe erékùṣù náà. Kì í sì ṣe oore díẹ̀ ni àwọn alágbẹ̀dẹ náà ṣe fún wa, nítorí wọ́n dáná wọ́n sì gba gbogbo wa sí ọ̀dọ̀ nítorí òjò ìgbà náà àti nítorí òtútù. Nígbà tí Pọ́ọ̀lù sì sa igi ìwọ̀nwọ̀n jíjọ tí ó sì kó sínú iná, pamọ́lẹ̀ kan sì ti inú òrù jáde, ó dì mọ́ ní ọwọ́. Bí àwọn alágbẹ̀dẹ náà sì ti rí ẹranko olóró náà tí ó dì mọ́ ní ọwọ́, wọ́n bá ara wọn sọ pé dájúdájú apànìyàn ni ọkùnrin yìí o, ẹni tí ó yọ nínú òkun tán, ṣùgbọ́n tí ẹ̀san kò sì jẹ́ kí ó wà láàyè. Òun sì gbé ẹranko náà sínú iná, ohunkóhun kò sì ṣe o, ṣùgbọ́n wọ́n ń wòye ìgbà tí yóò wú tàbí tí yóò sì ṣubú lulẹ̀ kó kú lójijì. Nígbà tí wọ́n sì wò títí tí wọn kò rí nǹkan kan kí ó ṣe, wọ́n pa iyè wọn dà pé ó ṣakán ní ọkùnrin yìí. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì. Nígbà tí mo rí pé ìbá má ṣe pé Ọlọ́run wá mi rí, màá sì jẹ́ olùkọ́ ní ilé ìwé gíga tó wà lọ́nà sí ọ̀run àpáàdì. Mo pinnu nínú ọkàn mi láti má ṣe jẹ́ Kìrìsìtẹ́nì lásán o, onímọ̀ nípa ìṣirò tó fẹ́ jẹ́ onímọ̀ ìṣirò tí kò fẹ́ jẹ́ onímọ̀ ìṣirò lásán. Yóò máa ṣàkíyèsí àwọn tó ti tayọ tí ó sì ti gòkè bíi Pythagoras àti àwọn onímọ̀ ìṣirò ńláńlá. Gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ jẹ́ Kìrìsìtẹ́nì tí ìwọ kò fẹ́ jẹ́ Kìrìsìtẹ́nì lásán. Mo lo ọdún mẹ́ta láti fi máa wo àwọn ènìyàn kan tí Ọlọ́run ń lò gidigidi nínú ìwé mímọ́ láti kọ́ ẹ̀kọ́ nípa wọn. Ọ̀kan nínú wọn ni Elijah o. Tí o bá ti gbọ́ àwọn ìwàásù mi lílọ sókè tí a lè rí lórí tẹlifíṣàn dòfù lórí ìkànnì YouTube, ìwọ yóò mọ̀ pé mo ti lo àkókò púpọ̀ láti ṣàkíyèsí Elijah. Mo tún wo Pọ́ọ̀lù nítorí ó jẹ́ ẹni tó kàwé, onímọ̀ nípa òfin ni kí ó tó gba iṣẹ́ ìránṣẹ́ bí èmi pàápàá náà ti rí. Mo rí pé gẹ́gẹ́ bí Tímótì kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà dé ìkẹjọ, ó jẹ́ alápọn ènìyàn. Pọ́ọ̀lù jẹ́ ẹni tí kò ṣe ìmẹ́lẹ́ ní gbogbo ọ̀nà rẹ̀ gbogbo. Nínú ìṣe àwọn àpòstélì orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹfà, nígbà tí ìjì bá ọkọ̀ wọn jẹ́ ní erékùṣù Málítà, nígbà tí gbogbo àwọn ènìyàn péjọpọ̀ yí iná ká nítorí òtútù, Pọ́ọ̀lù ni ó lọ sa igi wá. Ní ìgbà tí ìpàgọ́ RCCG bá ń lọ, èmi pẹ̀lú àwọn ọmọkùnrin mi ló máa ń sa igi fún ìpàgọ́ o. À tún fọ àwọn abọ́, bẹ́ẹ̀ ni à ṣe àwọn iṣẹ́ ìdọ̀tí mìíràn pẹ̀lú ayọ̀. Nígbàkúgbà tí ó bá tó àkókò láti fọ abọ́ tí ẹnikẹ́ni bá fi jẹun, wọ́n fẹ́ gba kànkàn lọ́wọ́ mi, màá sọ fún wọn pé fọ abọ́ tirẹ̀, jẹ́ kí èmi náà fọ abọ́
tèmi. Ọwọ́ tí kò bá lè ṣe iṣẹ́ àfọwọ́ṣe fún ìjọba ọ̀run kò lè wo aláìsàn sàn o. Nígbà tí ètò kan bá ń lọ lọ́wọ́ nínú ìjọ rẹ̀, má ṣe sá fún àwọn iṣẹ́ ìdọ̀tí. Jẹ́ kí ọwọ́ rẹ dọ̀tí kí o wá wò bí àmì òróró yóò ṣe bẹ̀rẹ̀ sí ní sàn nínú ìka náà, nínú ìka rẹ. Ọ̀pọ̀ nínú àwọn ọmọkùnrin tí ó jẹ́ igbákejì alábòójútó gbogbogbò nínú ìjọ ìràpadà lénìí ni ó wà lára àwọn ọmọkùnrin mi ìgbà yẹn o. Èyí jẹ́ nítorí àwọn tí ó bá mi mọ̀ láti jẹ́ alájọpín nígbà tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tí a lè gbẹ́kẹ̀lé láti máa jẹ́ alápọn ni wọ́n o. Ṣùgbọ́n ní ìgbà tí àṣeyọrí dé, mo ti rí àwọn ènìyàn, wọ́n gbà mí ní ìmọ̀ràn pé àwọn ènìyàn wà tí ó ní ìpè gidi ní òde òní. Wọ́n lè ní ìpè, ṣùgbọ́n ṣé a ti dán wọn wò rí bí? Ìpè rẹ nìkan kò tó láti ṣe àṣeyọrí o. Ǹjẹ́ a lè fi ọ́ ṣe àkóso nǹkan kí a sì lọ sùn nítorí a mọ̀ pé ìwọ yóò ṣe iṣẹ́ náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ? Kìkì àwọn tí ó jẹ́ alápọn ló lè ní ẹ̀rí wọn tó dájú. Kókó àdúrà: ìpè kan láìsí àápọn kò ní mú àṣeyọrí wá o. Kókó ọ̀rọ̀: ìpè kan láìsí àápọn kò lè mú àṣeyọrí wá. Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe àápọn nínú iṣẹ́ ìránṣẹ́ àbí iṣẹ́ yòówù tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ àti iṣẹ́ tí a yàn láàyò. Olúbùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.